mo sọ? Don't change the dime. Bisi Ologe Show nǹkan tó ń sọ lọ́wọ́lọ́wọ́ nìyẹn. Ẹ̀yin tèmi orúkọ mi ò yí padà. Kẹ́mi Akórèdé, Alájà Kẹ́mi Kórèdé. A wà níbi 50th birthday sister wa, màmá wa, olórí wa, ẹ̀gbọ́n wa, everything wa, Alájà Kafilat. Ofori of Ibeshe land. A wà níbi ìfilọ́lẹ̀ birthday wọn. I wish you long life and prosperity, ma'am. Age with multiple grace. Enjoy your day. Ìwòye ọdún tó ń bọ̀ tó máa dùn jù báyìí lọ. Nínú owó, ọmọ, àlàáfíà, ìbùbálẹ̀ ọ̀rọ̀. Kí adé pẹ́ lórí, kí bàtà pẹ́ lẹ́sẹ̀, kí rúkẹ̀lẹ̀ kó di òkìní mọ́ ọba ní ọwọ́. Ẹ̀yin tèmi ẹ má máa yí padà. Ẹ máa wo Bisi Ologe Show. Kí ni mo sọ? Don't change the dime. Bisi Ologe Show nǹkan tó ń sọ lọ́wọ́lọ́wọ́ nìyẹn. Tó máa sọ títí ayé láre. I endorse it. Kẹ́mi Kórèdé endorse it. I endorse it. Kẹ́mi Kórèdé endorse it. Bisi Ologe Show. God bless you all. Don't change it. We love you.
aka Amina Obasa. Àwa ń bíbá ilé ní ọjọ́ Monday. Àwa bá Olori Adeteju ṣe 58th birthday. Àgbàládùra kí ẹ̀mí wọn kí ó ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé nínú owó ńlá, ìfọ̀kànbalẹ̀, àlàáfíà, àìkúbálẹ̀ ọ̀rọ̀. Àwa nìyẹn o. Ẹni ọjọ́ ajé. Bẹ́ẹ̀ni. Tó mú yín kojú. Bẹ́ẹ̀ni. Ẹ kó sáṣọ. Bẹ́ẹ̀ni. Èèyàn yẹn ó tóbi lọ́wọ́. Èèyàn pàtàkì ni o. Adeteju Gáúsù, ìyàwó Rasaki, ìyàwó Kábíyèsí, òfòrí ìbèṣe. Èèyàn gidi ni o. Òun náà téèyàn bá ń ṣe nǹkan ló bá ń dúró tìyàn ni. She's so humble and she's so nice. She's very very nice. She's somebody I appreciate a lot. So mo wá ń wish her happy birthday, many happy returns, long life and prosperity. Igba ọdún ọdún kan ni o, nínú owó nú ọlá nú àrísì. Lágbà ìwọ yé ẹ̀mí àṣẹ ìṣètúnṣe ni. Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.